irú tó ṣẹlẹ̀ s'Àgbàlá Gabriel ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí kò lè mọ ọmọ òrukàn tọ́jú o ọmọ ọlọ́mọ ẹ lọ béèrè gbogbo àwọn tó bá tọ́jú ọmọ ọlọ́mọ kí náà máa fi san kéèyàn jí aláìmoore kó máa da Muyideen láàmú Muyideen tẹ́ ń wò yẹn ọpọlọ rẹ̀ pé o ó ní làákàyè ọmọ tí ń ṣe o nígbà tí wọ́n fẹ́ gbé ìwé ilé tí wọ́n fẹ́ hand over ìwé ilé rẹ̀ fún tí wọ́n ní kí Muyideen ó sign wọ́n ní kí ìyàwó rẹ̀ ó sign ẹni tó bá wà psychologically disorder kò ní hùwà tí Muyideen hù mbẹ yẹn o n tó fi mú tó mọ̀ pé ìyàwó òun ó dàpọ̀ ọmọbìnrin ti gbà bọ̀dí fún mi tọ́já pé ìgbà tí ó gbà kí ọmọbìnrin yẹn sign gẹ́gẹ́ bí witness nǹkan méjì lóró tí ò fi gbà kó sign. ẹni tó bá ti ga kò ní fẹ́ kí ẹni tó ga kó ṣubú láéláé. Gbogbo wa la rí fídíò kan tó ń trend láti àná nípa ọ̀rọ̀ Muyideen. Lóòótọ́ mùsùlùmí ni Muyideen ṣùgbọ́n nírọ̀lẹ́ yìí èmi gẹ́gẹ́ bí àfáà tí mo jẹ́ mùsùlùmí mo wá ní wíwá pé mo jẹ́ ènìyàn bíi Muyideen mi ò wá ní wíwá pé mo jẹ́ mùsùlùmí torí pé Muyideen náà jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó tó bọ́ sọ́wọ́ Àgbàlá Gabriel mi wá níwá yẹn o gbogbo àwa tí a dẹ̀ jẹ́ olórí pípé mo mọ̀ pé ẹ̀yin tí ẹ̀ ń wò wá orí yín pé ju àwa tá à ń sọ̀rọ̀ lọ o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ọpọlọ yín pé ju àwa tá à ń sọ ọ̀rọ̀ lọ ẹ dákun mi ń wá ní wíwá pé mo wá ní àwọ̀ ẹ̀sìn mo wá lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel Oríyọmí Hamzat àti Muyideen pẹ̀lú obìnrin tó record Muyideen nínú ọjà mo wá lórí ọ̀rọ̀ yìí ní wíwá ìjọmọnìyàn kìí ṣe wíwá títẹ̀sìn ọ̀rọ̀ tí mo wá sọ lọ́sàn yìí mi wá sọ̀rọ̀ ẹ̀sìn o mi sì wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo wá lórí ọ̀rọ̀ ìjọmọnìyàn ni àkọ́kọ́ gbogbo ẹni tó bá máa dá sí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ẹni yẹn gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpayà Ọlọ́run rí ẹni yẹn gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpayà Ọlọ́run rí kó tó sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹni tí ó bá invite ìpayà Ọlọ́run sínú ayé rẹ̀ kó tó dá sí ọ̀rọ̀ yẹn ó máa ṣe ọ̀rọ̀ yẹn dá sí gbogbo ẹni tí ó máa gbọ́ mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ fi làákàyè gbọ́ mi ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹni làákàyè jù wá lọ ẹni làákàyè jù wá lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ situation báyìí irun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá kó èrò sábẹ́ o títí Àgbàlá Gabriel ó hàn ní o torí pé Ọlọ́run ti ṣe ní àlàmí Ọlọ́run ti ṣe ní ẹni tí gbogbo ayé mọ̀ gbogbo ẹni tó bá ní àwọn èèyàn látorí èèyàn márùn-ún tí ń control nírú nǹkan yìí èmi tí mò ń sọ̀rọ̀ personally yìí mo lé àwọn tí wọ́n yí mi ká tá ń bẹ lábẹ́ mi irú tó ṣẹlẹ̀ s'Àgbàlá Gabriel ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí ó ti ṣẹlẹ̀ kò sí ẹni tí ó kó àwọn èèyàn sábẹ́ tírú nǹkan yìí tí ò ní tí ní experience irú tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yìí Alhaji Oríyọmí wàláhì mo lè fi gbogbo nǹkan búra pé irú tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yìí ó ti máa ṣẹlẹ̀ sáwọn náà ṣùgbọ́n kò dórí social media ni kò sẹ́ni tó máa kó àwọn èèyàn sábẹ́ tí wọ́n ń bá ṣe lábẹ́ rẹ̀ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel yìí tí ò ní ṣẹlẹ̀ sóun náà ìwọ tí ó bá tí ì ṣẹlẹ̀ sí máa retí tiẹ̀ yóò padà ṣẹlẹ̀ for one reason or the other máa sọ reason tí irú nǹkan yìí fi máa ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n bá kó àwọn èèyàn sábẹ́ ẹni tí ó bá tí ì ṣẹlẹ̀ sí be expecting your own is coming kó o dẹ̀ lọ máa gbáradì sílẹ̀ fún nǹkan yẹn pé yóò padà ṣẹlẹ̀ torí pé ẹnìkan kò lè mọ ọmọ òrukàn tọ́jú bí àwọn òbí rẹ̀ ẹnìkan kò lè mọ ọmọ ọlọ́mọ tọ́jú bí àwọn tí wọ́n ní
kò síbò kọ́ ta lé kọ́ ta ọ̀nà o ò lè mọ ọmọ òrukàn tọ́jú o ọmọ ọlọ́mọ ẹ lọ béèrè gbogbo àwọn tó bá tọ́jú ọmọ ọlọ́mọ kí náà máa fi san gbogbo ẹni tó bá mọ ọmọ ọlọ́mọ sọ́dọ̀ ẹ̀yin ẹ béèrè nípa experiences wọn àwọn tó ti mú èèyàn ọmọ ọlọ́mọ sọ́dọ̀ rí kẹ́ ẹ máa gbé orí ahun orí màálù fún ọmọ ọlọ́mọ ẹ máa ṣe ni o kẹ́ ẹ máa gbé orí àgbò odidi màálù kẹ́ ẹ pa ọmọ tẹ́ ẹ mú sọ́dọ̀ yẹn ẹ̀yin ẹ gbé odidi màálù sí níwájú yóò máa tó rò pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ màmá òun ọ̀dọ̀ ìyá òun ọ̀dọ̀ bàbá òun lòun wà ní bóyá odidi màálù 6 lòun ọba máa kó wájú n tí a máa rò nìyẹn o ṣùgbọ́n mi tí ì fẹ́ wọ inú ọ̀rọ̀ yẹn lọ. ọ̀rọ̀ Muyideen ọ̀nà méjì ló bá dé gbogbo ẹ̀yin ayé ẹ̀yin onílàákàyè mi ń wá ní wíwá tẹ̀sìn mo wá ní wíwá ìjẹ́nìyàn Muyideen náà ènìyàn ni Àgbàlá Gabriel ènìyàn ni Alhaji Oríyọmí ènìyàn ni wọ́n nǹkan méjì ló lè fa ìgbésẹ̀ tí Muyideen gbé yẹn kí ni nǹkan àkọ́kọ́ ó ní pé nínú kó jẹ́ pé ogun ingrate kéèyàn jí aláìmoore kó máa da Muyideen láàmú ogun ká mọ̀ láṣeyọrí ká padà fibi sú ẹni tó bá ṣe wá lóore ó lè jẹ́ ogun ibi tí mo ń lọ nìyẹn ogun kéèyàn ya aláìmoore wọ́n kọ́ ni o òun náà ló gbà o òun náà ló rò bẹ́ẹ̀ ogun kéèyàn ya aláìmoore sí ẹni tó ṣoore fún wa nínú kó máa dà láàmú tàbí ogun ká má débi àṣeyọrí ẹni Ọlọ́run má fi ja ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí bá ń jà bí ọ̀rọ̀ rẹ̀ ṣe máa yọrí sí nìyẹn o ẹni tí irú ogun yẹn bá ń jà ibi tí ọ̀rọ̀ wọn máa ń yọrí sí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní kó jẹ́ pé Muyideen gangan fúnra rẹ̀ ó wà psychological disorder mentally disorder ọ̀nà méjì tí mo fẹ́ ká wá ẹni tí ń ṣe Muyideen sí nìyẹn torí pé tá a bá wá sọ pé Muyideen wà psychologically disorder mentally disorder ọ̀rọ̀ yẹn jinlẹ̀ o sẹ́ẹ̀kọ̀ọ̀kan ní máa ṣe Muyideen ni àbí gbogbo ìgbà torí Muyideen tẹ́ ń wò yẹn ó ní làákàyè o Muyideen tẹ́ ń wò yẹn ọpọlọ rẹ̀ pé o ó ní làákàyè ọmọ tí ń ṣe o nígbà tí wọ́n fẹ́ gbé ìwé ilé tí wọ́n fẹ́ hand over ìwé ilé rẹ̀ fún tí wọ́n ní kí Muyideen ó sign wọ́n ní kí ìyàwó rẹ̀ ó sign ẹni tó bá wà psychologically disorder kò ní hùwà tí Muyideen hù ńbẹ̀ yẹn o ẹ mọ̀ tí Muyideen ṣe ni ó gba pen lọ́wọ́ Alhaji Oríyọmí ó ní kíyàwó òun kọ́ mọ́ sáìn ṣé ẹ rí pórí rẹ̀ pé ó gba pen lọ́wọ́ Alhaji Oríyọmí torí pé ojú tí mo kọ́kọ́ fi wo ọ̀rọ̀ Muyideen tẹ́lẹ̀ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé Muyideen ní spiritual problem àbí psychological disorder mentally disorder ojú tèmi fi ń wo Muyideen tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ tí wọ́n ní kí Muyideen ó sign Àgbàlá Gabriel jókòó Oríyọmí jókòó
ìyàwó Muyideen àti Muyideen dúró Muyideen sáyìn tán wọ́n ní ta ló máa bí ẹ witness Muyideen ìyàwó Muyideen fẹ́ gba pen Muyideen já pen gbà lọ́wọ́ ìyàwó rẹ̀ ó ní kí ìyàwó wọn ọmọ sáyìn ibẹ̀ ni mo ti rí pé orí máa yìí pé ọmọ tí ń sọ ọmọ tí ń ṣe ṣùgbọ́n bó ṣe wá ọmọ tí ń sọ ohun tọ́mọ tí ń ṣe ń sá wá lè sọ pé ó ní mentally disorder mọ́ lẹ́ni tó mọ̀ pé obìnrin yẹn ó ti fi allegation kan obìnrin yẹn against Àgbàlá Gabriel ó fi allegation kan obìnrin yẹn against Àgbàlá Gabriel ó believe pé obìnrin yẹn ti gbàbọ̀dé fóun ó yarí ó ní common sign ẹni tó rí rẹ̀ ọ̀bá pé kò ní í ṣe ń tó ṣe yẹn ẹni tó bá wà psychological disorder kò ní í ṣe ń tó ṣe yẹn ẹni tó bá jẹ́ pé ó wà mentally derailed kò ní í ṣe ń tó ṣe yẹn bàbá n tó fi mú tó mọ̀ pé ìyàwó òun ó dàpọ̀ ọmọbìnrin ti gbà bọ̀dí fún mi tọ́já pẹ́ǹgbà tí ọgbà kí ọmọbìnrin yẹn sáyìn gẹ́gẹ́ bí witness nǹkan méjì lóró tí òbí gbà kọ́ sáyìn ó bìlí pé tọmọ yẹn bá sáyìn tọmọbìnrin yẹn bá sáyìn ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọbìnrin yẹn ni ó máa ní ilé yẹn ló máa padà gba ilé yẹn mọ́ ń lọ́wọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà máa padà gbé fáìlì dọ́kúmẹ̀ntì ilé yẹn lé lọ́wọ́ pé torí pé kò má bàa fi ilé yẹn ta bàbá Àjẹ̀bú tán bá dẹ̀ ti gbé lé obìnrin yẹn lọ́wọ́ ó mọ̀ pé òun ò ní nǹkan kan ṣe nínú ilé yẹn mọ́ nínú tí mo rò pé ó rò ẹlẹ́ẹ̀kejì nínú tí mo rò pé ó rò ni pé tí obìnrin yẹn bá fi sign on behalf of òun dọ́kúmẹ̀ntì òun yẹn dọ́kúmẹ̀ntì nì ó ṣeé ṣe kó mọ́ valid sóhun bọ́rọ̀ bí aspect mentally disorder so ló jẹ́ ọmọ wò pé Muyideen àwọn èèyàn ń sọ pé ó dà pé àrùn ọpọlọ ń ṣe èmi ò rò pé àrùn ọpọlọ ń ṣe Muyideen o mi ò rò pé àrùn ọpọlọ ń ṣe Muyideen so tó bá wá jẹ́ pé àrùn ọpọlọ ò ṣe Muyideen ẹ wá jẹ́ ká wá ìgbésẹ̀ tó gbé yẹn ká wá lọ síbi spiritual problem pé bóyá ó ní spiritual problem kó má bàa láṣeyọrí bóyá ó ní spiritual problem pé bóyá spiritual problem tó ní lọ́jẹ́ kó wà ingrate kó máa hùwà aláìmoore sí ẹni tí ó ṣe lóore torí pé tùmí tá a bá ní tanra wa oore ni Àgbàlá Gabriel ṣe Muyideen o oore ni Àgbàlá Gabriel ṣe Muyideen o irú oore yìí Alhaji Oríyọmí náà ń ṣe o irú oore yìí àwọn tọ́lọ́run ọba kẹ́ láwùjọ ń ṣe o irú oore yìí èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí mò ń ṣe ṣùgbọ́n ẹni tó bá wà ní street ó ṣòro ó ṣe lóore o ẹni tẹ́ ẹ bá pick láti street wàláhì tẹ́ ẹ bá lẹ́ fẹ́ túnlé ayé wọn rọ èèyàn padà máa jẹ̀bi ni. I'm not here to condemn Àgbàlá Gabriel. I'm not here to condemn Àgbàlá Gabriel. He is a man of God. Ó ń ṣiṣẹ́ tí Olúwa gbélé lọ́wọ́. Ó ń ṣiṣẹ́ tá a rán. Iṣẹ́ tá a rán èmi lèmi ń ṣe yìí. Iṣẹ́ tá a rán mi ni mò ń jẹ́ yìí. Iṣẹ́ tí Ọlọ́run ọba gbélé Àgbàlá Gabriel lọ́wọ́ ló náà ń jẹ́ yẹn. Mi ń wá bí láti wá condemn Àgbàlá Gabriel o. Because the man is trying. Arákùnrin yẹn ń gbìyànjú. Ó ń gbìyànjú.
ó sì ń ṣe tí Ọlọ́run ọba rán gẹ́gẹ́ bí agbára rẹ̀ sì mọ̀. Ta lè mi láti condemn ẹnìkan? Who am I? Who am I to condemn? To condemn? I'm not in position to condemn anybody. Ẹnìkan kò sí in position láti condemn ẹni tó bá dẹ̀ fẹ́ condemn Àgbàlá Gabriel. Rò dáadáa o. Kí wọn náà sì kó ronú àtúbọ̀tán. Rò dáadáa kó ronú àtúbọ̀tán. Ẹ dákun tá bá tẹ̀ wá sọ pé bóyá lóòótọ́ Àgbàlá Gabriel ó ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ Muyideen. Àwọn dáadáa tó ti ṣe nípa Muyideen ńkọ́, ẹ jẹ́ àwò yẹn náà mọ́ lára o. Ẹ jẹ́ káwò yẹn náà mọ́ lára. Nobody is perfect. Torí pé níbi pé ó mú ẹgbà ó lu Àgbàlá ẹni tó ti wọ 40 years. Tọ́mọ èèyàn bá dàgbà dáwọn stages kan gan lè nà mọ́. That is the only thing tí mo lè sọ pé mo rí gẹ́gẹ́ bí n tí mo lè fẹnu kàn bẹ́ẹ̀. Beating him ìyẹn nìkan, ibẹ̀ yẹn nìkan ni Àgbàlá Gabriel ti ṣe mistake. Kí bàbá yẹn k'Àgbàlá Gabriel lọ́ọ̀ kó dẹ̀ wà very careful ká má jẹ́ kí irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́.